kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńláńlá láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹjọ. A gbàdúrà wípé gbogbo àbá rere tẹ́ ní fún wa àti èyí tí àwa pàápàá ní fún ara wa ní ẹ̀yin Olúwa yóò jẹ́ kí ó wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Àti ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ wa. Ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ Olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹwàá oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé jíjẹ́ ọkọ. A mú àkọ́sórí wa nínú ìwé Pétérù kínní orí ìkẹta ẹsẹ̀ ìkeje. Pétérù kínní orí ìkẹta ẹsẹ̀ ìkeje. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ, ẹ máa fi òye bá àwọn aya yín gbé. Ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára àti pẹ̀lú bí àjùmọ̀jogún oore ọ̀fẹ́ ìyè, kí àdúrà yín má bàa ní ìdènà. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Málákì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá dé ìkáǹdógún. Málákì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá dé ìkáǹdógún. Èyí ni ẹ̀yin sì ti ṣe. Ẹ̀yin fi omijé àti ẹkún àti igbe bo pẹpẹ Olúwa mọ́lẹ̀, tó bẹ́ẹ̀ tí òun kò fi ka ọ̀rẹ́ yín sí mọ́ tàbí kí ó fi inú dídùn gba nǹkan lọ́wọ́ yín. Ṣùgbọ́n ẹ̀yin wípé, nítorí kíni? Nítorí Olúwa ti ṣe ẹlẹ́rìí láàrin ìwọ àti láàrin aya ìwé rẹ, ẹni tí ìwọ ti hùwà ẹ̀tàn sí. Bẹ́ẹ̀ ni ẹ̀gbẹ́ rẹ ni ó sá ṣe iṣẹ́ àti aya májẹ̀mú rẹ. Òun kò ha ti ṣe ṣẹ́ ọkàn rẹ, bẹ́ẹ̀ ni òun ní ìyókù ẹ̀mí. Èmi sì ti ṣe jẹ́ ọkàn kí òun bá lè wá irú ọmọ bíi ti Ọlọ́run. Nítorí ẹ tọ́jú ẹ̀mí yín. Ẹ má sì ṣe jẹ́ kí ẹnikẹ́ni hùwà ẹ̀tàn sí aya ìgbà èwe yín. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí Olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Nígbà tí ẹ bá ṣe àyẹ̀wò ọ̀rọ̀ ọkọ, ẹ ó rí i pé ó ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ olùtọ́jú ọgbà. Olùtọ́jú ọgbà ní í ṣe pẹ̀lú ṣíṣe ìtọ́jú fún àwọn gbígbìn, irè oko àti ẹranko. Èyí fún wa ní ìlóye sí ojúṣe àwọn ọkọ. Wà á ní láti tọ́jú àwọn aya. Wọ́n ní láti tọ́jú aya wọn bí ọgbà kí ó bá lè búyọ. Wọ́n gbọ́dọ̀ ṣe ìtọ́jú ọgbà àtinúdá wọn. Wọ́n gbọ́dọ̀ ṣe ìtọ́jú ọgbọ́n àtinúdá wọn láti lè mú wọn rẹwà àti léso ju ìgbà tí wọ́n kọ́kọ́ pàdé wọn lọ. Àwọn kan máa ń nífẹ̀ẹ́ sí àwọn ìyàwó ẹlòmíràn nítorí àwọn ọkọ wọn yẹn wọ́n tọ́jú ọgbà wọn dáradára ni. Bí ọkùnrin kan bá ṣe ìtọ́jú ọgbà rẹ̀, yóò jẹ́ àwòrán irú ènìyàn tí ó jẹ́. Ọgbà máa ń mú ẹwà bá ilé. Bí ọgbà bá ṣe ń so èso, yóò fún ìdílé ní okun láti ibi èso tó dára, ewébẹ̀ àti afẹ́fẹ́ tó mọ́ gaara. Àmọ́ ṣá, bí ọgbà bá kún fún ẹ̀gbin, ọ̀pọ̀lọpọ̀ ìrora àti àsáwọ̀ ni yóò wà nínú ilé bẹ́ẹ̀. Ọ̀pọ̀ àwọn ọkùnrin tó ti gbé ìyàwó tí wọ́n sì sábà máa ń banújẹ́, tí wọ́n sì máa ń kérora nípa àwọn ìyàwó wọn tí wọn kò mú inú wọn dùn. Àwọn ìyàwó wọn kò lè mú inú wọn dùn nígbà tí àwọn fúnra wọn tí wọ́n wà ní ipò ìbìnújẹ́. Ohun tí wọ́n bá gbìn náà ni wọn yóò ká. Ohun tí wọ́n bá gbìn sínú ìyàwó wọn náà ni wọn ó rí. Tí o bá jẹ́ ọkọ, ohun tí ó yẹ kí o máa fi sínú ìyàwó rẹ ni ohun tí o fẹ́. Tọ́jú rẹ̀ kí o sì mú inú rẹ̀ dùn dáradára. Òun náà yóò mú inú rẹ̀ dùn dáradára. Kí o tó ra aṣọ fún ara rẹ, ra aṣọ fún ìyàwó rẹ. Tí o bá pè é ní àjẹ́ tí o sì fìyà jẹ, mọ̀ pé ìwọ ló sọ di bẹ́ẹ̀ o. Nítorí nígbà tí ẹ kọ́kọ́ fẹ́ ara yín, áńgẹ́lì ni ó máa ń pè o. Lẹ́yìn ìgbà tí o ti wọ ilé rẹ ni ó tó di àjẹ́ o.
Ìtumọ̀ mìíràn fún ìtọ́jú ọgbà gẹ́gẹ́ bí atúmọ̀ èdè Oxford ti sọ ni pé ìṣàkóso, ìtọ́jú ohun ìní àti ọrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni kò rí ohun pàtàkì kankan nínú àwọn ìyàwó wọn. Àwọn wọ̀nyí jẹ́ ọkọ búburú o. Ọkọ rere yóò rí ohun mèremère tí ìyàwó rẹ̀ ń ṣe, bí ọgbọ́n àtinúwá àti ẹ̀bùn tí yóò sì ràn án lọ́wọ́ láti tọ́jú wọn kí ó bá lè mú èso tó dára jáde gẹ́gẹ́ bí ọkọ. Ní ìtọ́jú àwọn ohun ìní ìyàwó rẹ̀, o gbọ́dọ̀ tún bá ṣe àbójútó àwọn kùdìẹ̀kudiẹ. Èyí jẹ́ àwọn ríro oko nínú ọgbà títọ́jú. Àwọn kùdìẹ̀kudiẹ yẹn fẹ́ gbìyànjú láti dí ọgbọ́n àtinúdá rẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n ojúṣe rẹ ni láti dá wọn mọ̀ kí o sì dí wọn kù, kí o sì mú wọn kúrò, kí o sì dí wọn kù. Ọkọ rere kì í pariwo nípa àwọn kùdìẹ̀kudiẹ ìyàwó rẹ̀ o. Ó máa ń ṣe àbójútó wọn ni tí wọn yóò sì fi ní àwọn ẹ̀bùn rẹ̀ láti búyọ. Ọkọ rere pẹ̀lú sùúrù yóò ṣiṣẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ láti borí kùdìẹ̀kudiẹ rẹ̀, láti jẹ́ kí ó ṣe àmúṣe àwọn ọgbọ́n àtinúdá rẹ̀. Àwọn obìnrin tó ti ga níta, àwọn náà ní àwọn kùdìẹ̀kudiẹ wọn, ṣùgbọ́n wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọkọ rere tí wọ́n ní. Wọ́n ṣe rere láìnáání àwọn kùdìẹ̀kudiẹ wọn, wọ́n sì mú orí àwọn ọkọ wọn wú lónìí. Kókó àdúrà: Baba jọ̀wọ́ fi hàn mí ohun gbogbo tí mo ní láti ṣe láti gba àwọn ìyanu tí ẹ ti jọ̀wọ́ fún mi, kí ẹ sì fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe wọ́n ní orúkọ Jésù. Baba ayérayé nínú àwọn ọ̀run, Olúwa fún wa ní oore ọ̀fẹ́ o láti gba gbogbo àwọn ohun tí ẹ ti ní ìpamọ́ fún wa ní orúkọ Jésù, kí a sì máa mú lò. Ẹ jẹ́ kí a jẹ́ aya rere ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ, kí a sì máa mú orí ọkọ wa wú. A dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Jésù Olúwa wa. Olúwàbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa like, ẹ máa share, ẹ máa comment kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.